Ah, ẹ káàárọ̀. Báwo ni mo fẹ́ sọ fún yín pé inú ìlú tí mo wà yìí, ó ti lo 315 years. Ìlú yìí wà ní orílẹ̀-èdè Benin Republic. Bẹ́ẹ̀ sì ni ìlú Yorùbá ni. Ó sì dàgbà ju ọ̀pọ̀lọpọ̀ ìlú lọ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ohun mèremère tí mo fẹ́ fi hàn yín, ó pọ̀ nínú ìlú yìí gan. Ìtàn Yorùbá pọ̀ nínú ìlú yìí gan. Ṣùgbọ́n kó wá tó di pé mo bẹ́ sínú àwọn ìtàn Yorùbá tó wà nínú ìlú yìí, mo fẹ́ sọ fún yín pé mo bẹ̀rẹ̀ journey mi láti Badagry ní nǹkan bíi bonjour. Mo bẹ̀rẹ̀ journey mi láti Badagry láti nǹkan bíi ọjọ́ mẹ́rin sẹ́yìn. Títí ìlú náà ni mo wà yìí. And hotel tí mo sùn ibẹ̀ ní eléyìí. Mo bẹ̀rẹ̀ journey mi láti nǹkan bíi ọjọ́ mélòó kan sẹ́yìn. Tó bá jẹ́ pé nǹkan bíi 200 years ago ni mo wà lórí omi tẹ́ ń wò lẹ́yìn mi yìí. Tó bá jẹ́ pé nǹkan bíi 200 years ago ni mo wà lórí ẹ̀. Nǹkan ẹyọkan ṣoṣo péré, òun náà ló túmọ̀ sí. Ó túmọ̀ sí pé mo ń rin ìrìn àjò tí a mọ̀ sí ìrìn àjò àlọ́ òde, àlọ́ máde. Nǹkan tó túmọ̀ sí nìyẹn. And ní ìgbà náà, lọ́ọ̀kan báyìí, ó ní ibi tí a mọ̀ sí slave cell wà ní ìgbà náà. Lọ́ọ̀kan báyìí ni slave cell wà ní ìgbà náà. Wọ́n wá gbé ọkọ̀ alájẹ̀ ilé tẹ̀ ń wò yìí. Eléyìí náà ń pè lọ́kọ̀ alájẹ̀, kì í ṣe àwọn modern wọ̀nyí. Wọ́n á gbé ọkọ̀ alájẹ̀ eléyìí tẹ̀ ń wò yìí. Wọ́n á kó ẹrú sínú ẹ̀ ní ìgbà yẹn. Tó bá ti kó ẹrú sínú ẹ̀, òun ni wọ́n á wa ọkọ̀ alájẹ̀ náà lọ sí ibi tí wọ́n ń wò lọ́ọ̀kan yẹn. Ìmọ̀ bí ẹ lè rí. Tó bá ti kó wọn débẹ̀, àti bẹ́ẹ̀ ni wọ́n á ti wá fi ẹsẹ̀ rìn lọ sí Agbami. Agbami yẹn náà ìrìn yìí. Mo rìn ní last time tí mo wá síbí nǹkan bí last year. Ìrìn yẹn ó tó bí nǹkan bí 30 minutes, 1 hour. Pẹ̀lú chain lọ́rùn, chain lẹ́sẹ̀, chain lọ́wọ́ ni wọ́n máa fi rin ìrìn náà ní ìgbà náà. Tó bá ti wá rìn, tó bá ti débẹ̀, ni wọ́n á ṣẹ̀ wá wọnú ọkọ̀ ojú omi tó ń kó wọn lọ sí òkè òkun. Ọkọ̀ yẹn náà nìyẹn níbí. Òun náà lè ń wò yìí. Ọkọ̀ alájẹ̀ yẹn, ohun tó máa ń ṣe nígbà yẹn, òun lè ń wò yìí. Òun nìyí. Ọkọ̀ alájẹ̀ yẹn náà lélẹ́yìí. Then one particular thing about omi yìí, àwọn kan nígbà náà, wọ́n máa yarí pé láíláí àwọn kàkà kékú má jẹ sèse ni. A máa fi ṣàwàdà nínú mo bí a mo get owó yẹn right. Torí nígbà tó bá wà nínú ọkọ̀ alájẹ̀ yẹn, tọkọ̀ yẹn pé wọ́n lọ sí ọ̀hún yẹn, wọ́n máa ṣe kí ni? Wọ́n á bẹ́ sí inú omi, wọ́n á sì para wọn sínú omi yìí. So mo lè sọ fún yín pé àìmọye ènìyàn ni ó gbẹ̀mí ara wọn sínú omi tẹ́ ń wò lẹ́yìn mi yìí. Mo sì wọ Cotonou. Láti Cotonou ni mo tún wá dé Port Novo. Àti Port Novo ni mo tún wá padà wọ ọkọ̀. Àti Port Novo mo tún padà wọ ọkọ̀ bíi wákàtí méjì àbọ̀ ní ilé ìtẹ́ pé bí ọwọ́ òru yẹn. Well done. Thanks for yesterday. Merci beaucoup. Yeah, yesterday. Thank you. So, ibẹ̀ ni mo ti padà. Bonjour. Ibẹ̀ ni mo ti padà wá. Mo ṣàpadà dé bí báyìí lọ́wọ́ òru lánàá. Òru pátápátá níjẹta ni mo padà dé bí báyìí. And mo dẹ̀ lè sọ fún yín pé àwọn nǹkan tí mo fi ojú mi rí ní àná. Ọjà òyìnbó, ó tún pè lọ́jà alẹ́. Ọ̀hún níbí. Òkè alẹ́ náà máa ń ná ọjà ilé. Alẹ́ náà máa ń ná ọjà yìí. Ẹ jẹ́ kí n farabalẹ̀ jókòó. Ṣe rí nínú ìlú tá à ń sọ yìí, wọ́n ní ìtàn Yorùbá lọ́pọ̀lọpọ̀, pàápàá jùlọ ní Oyo Empire. Ìtàn Oyo Empire pọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú ìlú yìí. Mẹ́jọ nítorí Ọlọ́run, kó tó di pé a wá bẹ́ sínú ìtàn tí a fẹ́ sọ yìí, mo fẹ́ sọ fún yín pé ẹ jọ̀ọ́, ìwádìí nípa òwò ẹrú ni mò ń ṣe. Nípa báwo ni òwò ẹrú ṣe lọ, mo fẹ́ mọ̀ sí nípa bí àwọn òwò ẹrú ṣe lọ.
Mo sì ti rí oríṣiríṣi nǹkan. Bonjour mama, ẹ káàárọ̀. A dúpẹ́. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ẹ ṣeun àná. Ṣé oúnjẹ wà láàárọ̀ ẹ̀? Ok, spaghetti náà dà pẹ̀lú kílẹ̀. Pẹ̀lú egg. Egg. Ṣé egg náà lẹ máa ń pè ẹyin níbí báyìí? Ẹyin lẹ máa ń pè. Ok. Ṣé ìlú yìí ṣe egg lẹ máa ń pè? Ẹ ṣeun mama. So àwọn ọ̀nà máa ń dáná fún wa níbi tí mo wà yìí. Olóúnjẹ kan tá a jẹ lánàá wọ́n pè ní ọkà, ṣùgbọ́n àgbàdo ni wọ́n fi ṣe. Mi ò mọ̀ tẹ́ bá ti rí ẹ̀rí ní anywhere nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà jẹ́ kí n mọ̀. Ọkà ni wọ́n pè fún àgbà tó ní pé ṣá máa jọkà, inú mi tiẹ̀ ti dùn pé mo máa jẹ àmàlà ní Benin Republic, ṣùgbọ́n nígbà tí wọ́n gbóúnjẹ náà dé, àgbàdo rírò òun ni wọ́n ń pè ní ọkà, ṣùgbọ́n àfìfẹ́ jẹ́ ó sì lọ tààràtààrà ni. Ó wọṣọ, sáré wọṣọ ẹ̀. So èmi àtẹ́ntà àjọ wá mo náà ni mo bá sọ̀rọ̀. Ẹ jẹ́ ká jọ wo àwọn díẹ̀ lára àwọn nǹkan tí a rí lánàá. So ara extension Oyo Empire ni gbogbo bíbá yìí. Bẹ́ẹ̀ni Oyo Empire ló gba gbogbo bíbá yìí títí fi dé Togo, gbogbo Togo fi Togo. Oyo Empire. Abomey ńkọ́? Ṣé bá Abomey ò jìnnà síbí? Abomey ò jìnnà síbí. Kò jìnnà síbí, ṣùgbọ́n wọn lágbára ńgbà yẹn. Ọ̀yọ́ ti ṣẹ́wọn lápá, kò sí Ọ̀yọ́ ti gba gbogbo yẹn gbà yẹn. Pé n tà ń sọ bọ̀ ni pé ibi ni òpópó Ọ̀yọ́, ọ̀nà tí àwọn baba ńlá wa tó máa tọ̀yọ́ bọ̀, ọ̀nà tí wọ́n máa ń gbà wọlé. Ibi báyìí náà máa ń gbà wọlé nígbà náà. máa ń gbà wọlé nígbà ilẹ̀ òun náà lélẹ̀. òun náà lélẹ̀ yìí. So báyìí Ọ̀yọ́ tààrà ló lọ báyìí. Tààrà tẹ bá gbé kíní tá ń lò lónìí, ẹ maps kọ, tẹ bá gbé sórí ẹ náà ẹ rí i pé ó dọ́gba mọ́ òpópó Ọ̀yọ́ là ń pè bí. Ọ̀nà Ẹ̀fà máa ń jókòó ń bẹ̀ yẹn gbà yẹn. Ok, bọ́dà nìyẹn bẹ̀ yẹn. Tó bá ti jókòó ń bẹ̀ ó máa ń ka àwọn ìṣákọ́lẹ̀ tí wọ́n mú wá, obìnrin ni ọkùnrin ni epo ni kinní kan. Ẹni tí wọ́n ń ṣiṣẹ́ yẹn fún Ọ̀nà Ẹ̀fà ni Adékanbí á jókòó síbẹ̀. Ọ̀nà Ẹ̀fà ni ó yá ka obìnrin tó mú wá, ọkùnrin tí wọ́n mú wá, àwọn ẹrú tó wọ́n máa ka gbogbo ẹ̀ ń bẹ̀. Ibẹ̀ yẹn ló máa ń gbé ṣiṣẹ́ yẹn ló máa ń gbé kà títí fi dọ́hùn yẹn. Ìdí tí a fi máa ń pe bí ní ojúbọ. So gbogbo èèyàn tó bá ń kọjá báyìí tó ń lọ tó ń bọ̀ ó gbọ́dọ̀ máa san ìṣákọ́lẹ̀. Nígbà yẹn irọ́ tí Aláàfin tí Ọ̀nà Ẹ̀fà bá ti rán àwọn ìjòyè sí, torí òun náà ní ìjòyè ń bí lónìí, àwọn jagunjagun tí wọ́n máa ń bá ṣiṣẹ́ ìṣákọ́lẹ̀ yẹn, wọ́n bá ti lọ tó máa kó ìṣákọ́lẹ̀ yẹn wá, ibẹ̀ ni Ọ̀nà Ẹ̀fà máa ń ka gbogbo nǹkan tó kan ìṣákọ́lẹ̀. Ó máa wò pé ṣé gbogbo ẹ pé, torí pé. So dandan ni ìṣákọ́lẹ̀ nígbà yẹn báyìí. Bẹ́ẹ̀ni. Àwọn aládìkún ibi ni oríkì tí wọ́n ní Aládìkún, ìdílé Aládìkún òun ni bí. Ó ní bí. Àwa máa ń pè wọ́n ní Akọ̀rẹ̀wé, ibi ni ìdílé wọn. Àwọn ni wọ́n ń ṣiṣẹ́, àwọn ni tó máa ń ṣe ìpamọ́ ìṣákọ́lẹ̀. Ibi ni agboolé ìpamọ́ ìṣákọ́lẹ̀, ibi tí wọ́n máa ń kó gbogbo ẹrú àti kinní kan, gbogbo kí wọ́n kó gbogbo ẹ̀ sí. Ògiri alapàtẹ́rì yìí títí fi lọ sọ́ọ̀hún. Títí lọ sàlẹ̀ ẹgbẹ̀lágbóni tí wọ́n. Ọmọ ní kíní ilé ìṣákọ́lẹ̀ ibi inú alapàtẹ́rì yìí ni wọ́n baba ńlá wọn ti máa ń kó ìṣákọ́lẹ̀ sí tẹ́lẹ̀. Ok, ibi náà máa ń kó ìṣákọ́lẹ̀ sí tẹ́lẹ̀. Inú ilé yìí nígbà tí ayé wa ńlá jù lọ. Àtòrí ẹ̀ ìdí tí kábíyèsí ní kí wọ́n fi ilẹ̀ kó gbé bẹ́ẹ̀ kí gbogbo àwọn ẹni tí tó bá dé tó máa fẹ́ mọ̀ nípa ìtàn wa wọ́n lè fi gbogbo lè ọ̀nà ló ti wá jẹ gbogbo nǹkan. Ebi ni ìdílé ọmọ Aládìkún. Jẹ àwọn ẹrú tí Dahomey tó kó ń gbà yẹn, àwọn ló fi po ilẹ̀ tí wọ́n fi ṣe ògùn. Àwọn wo ni Dahomey kó lẹ́rú ńgbà náà? Báwo ni ṣó gbìyànjú láti fẹ́ràn ọkà tó jẹ lánàá? Dáadáa, bẹ́ẹ̀ ni, ó wà òkè. Kí ni o rò pé wọ́n pè lọ́kà nígbà tí wọ́n ní? Bí àmàlà tó
tán fi iṣu ṣe lọ́dọ̀ wa. ṣùgbọ́n nígbà tán gbé ọkà wá kí wọ́n gbé wá. Bí eléyìí àgbàdo náà fi ṣe ó dẹ̀ wà òkè gan. Ó wà òkè ó láìkẹ́ ọbẹ̀ wọn dẹ̀ dùn wọ́n kí ni ìyàtọ̀ ewédú wọn àti tiwa. Ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé ewédú tiwa a máa ń jà tán bá ti sè tán máa jà bọ́ títí wọn jà ṣíbí lẹ́yìn ìgbà tán tọ̀ tán wọ́n kàn rò wọ́n fi ṣíbí ṣe ó rí lẹ́yẹ̀kọ̀. bọ̀ ó sì yọ̀ náà. ó sì yọ̀ bẹ́ẹ̀ ló farada. Ẹ ṣeun. So ọkà náà la jẹ lánàá ní ọwọ́ alẹ́ àná. Nǹkan tó tún wá jẹ́ bí oríṣiríṣi nǹkan ìyàlẹ́nu náà ni torí wọ́n gbọ́ Yorùbá dáadáa ní ìlú tí a wà yìí wọ́n gbọ́ Yorùbá ṣùgbọ́n kò ń ṣe gbogbo wọn náà ní Yorùbá. Nǹkan kan wá wà tí mo fẹ́ ká mọ̀ pàápàá jùlọ àwa tá a máa fẹ́ bu ẹnu àtẹ́ lu fọ́nrán yìí nítorí pé mo ti sọ pé Oyo Empire mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan kan tó yẹ pé mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà ó wà ní ìwé tí mo kọ ní bí ọdún méjì sẹ́yìn tí mo pè ní Yoruba system before the sheep. So ó wà nú ẹ̀ ṣùgbọ́n ìlú yìí ó wá jẹ́ kí ẹ̀rí ẹ̀ kó tún múlẹ̀ dáadáa wípé àwa Yorùbá àti àwọn baba ńlá baba wa wọn kì í jà láti bà nǹkan jẹ́. Ìjà tá a bá fẹ́ jà pé ká jà ká kò fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ àbí ká fi kọ́ra wa lọ́gbọ́n kan tàbí ìkejì òun ni irú ìjà tí àwọn baba ńlá baba wa bá wa jà tó máa ń bára wọn jà. Wọn kì í jàjà díjú pé aláyé àní sọ̀rọ̀ mọ́ irọ́ torí wọ́n ní ààrẹ má jà kan sí ajá má parí ni ò dá kí ẹ mọ̀ ó tún wà nínú ìwé wa. So ẹ jọ fọ́nrán yìí ò ní nǹkan kan ṣe pẹ̀lú bóyá supremacy battle àbí nǹkan kan. Nǹkan tí fọ́nrán yìí wà fún ni ká kọ́ra wa ní ọgbọ́n bí àwọn kíní ìṣẹ̀lọ̀ ṣe mọ̀ pé mo ti ń ṣèwádìí láti nǹkan bí ọdún 5 sẹ́yìn nílé tó yẹ pé kò tiẹ̀ tí ì sí nǹkan tó jọ báyìí and nǹkan tí mo tún kọ́ níbí báyìí gẹ́gẹ́ bí mo yẹ sọ fún yín Abomey ní ilé tó ń pè ní Dahomey kingdom gangan ó wà ní 1 hour away from ibi tí mo wà yìí so journey láti Cotonou will be like 4-5 hours. Ó wà tó sinmi báyìí ló wà. Mo dẹ̀ fẹ́ sọ fún yín pé ibi tí tẹ́ bá ti wo eré orí ìtàgé tó ń pè ní Woman King ṣe rántí ibi tí wọ́n ti máa ń kọ́ ìjà yẹn ní real life mo débẹ̀ lánàá tí mo yín sọ fún yín and kò dẹ̀ ju bí 15 minutes away síbi tí ibi tí mo wà yìí kò ju bí kò tó 15 minutes kan bí 10 minutes away from ibi tí mo wà yìí ni mo débẹ̀ lánàá. Ẹ̀jẹ̀ rú ni wọ́n fi ṣe ògìní tó wà lọ́hùn àbí kábò dé ìdí tó wà lọ́hùn ká tún padà gbà bí ó súnmọ́ ọ̀nà àbí. So ẹ̀jẹ̀ rú tó máa kó ni wọ́n máa fi. wọ́n fi po lẹ́ngbà yẹn wọ́n fi ṣe ìpàkà wọ́n fi ṣe fẹ́ǹsì náà fi ṣe fẹ́ǹsì tọ́ga tó lókì gan-an. kí ni wọ́n á ṣe ń bí gbà náà. ọmọ jagunjagun ni àwọn obìnrin àwọn Amazon èyí tẹ́ rí ń kútọ́ nìyẹn. mo sì ó ti ṣe kí n tún lọ bẹ̀ lẹ́nìí torí àwọn tọ̀kan wà bẹ́ẹ̀ tí a rí kálẹ̀ lánàá torí ó pẹ́ kí ilẹ̀ tètè ṣú so àárín àwọn kankan kálẹ̀ nígbà tá a wá ṣe tán ẹ kọ́kọ́ wo fọ́nrán iná. wọ́n máa ń kọ́ wọn ní. ibi náà ti máa ń kọjá nígbà yẹn. ibi náà ti máa ń kọjá. ibi ilé ìtàn fi ṣe fíìmù yẹn. bí ilé ìtàn fi ṣe fíìmù yẹn. ibi báyìí gọgọgọgọ. ibi ni. nígbà tá a wá ṣe tán tí a dé ààfin ilẹ̀ ti ṣú lọ́pọ̀lọpọ̀ nígbà tá a máa fi dá ààfin a lè rí nǹkan kan yá a lè bá kábíyèsí sọ̀rọ̀ mọ́ ilẹ̀ ti ṣú lọ́pọ̀lọpọ̀ so nǹkan tá a wá ṣe ó ní pé a kò bá wọn sọ̀rọ̀ bíi bàbá àtọmọ nílé tí wọ́n sọ oríṣiríṣi ìtàn fún wa ìtàn wà nù lóyè mi lè tí upload gbogbo ẹ̀ nísìn mo fẹ́ délé ká farabalẹ̀ ṣàlàyé ẹ̀ ká yọ ohun tó bá yẹ ká yọ ká fi ohun tó bá yẹ ká fi sí so nǹkan tí mo fẹ́ farabalẹ̀ ṣe náà ní eléyìí so màá ṣàjẹ́ kẹ́ mọ̀ bó bá ṣe jẹ́ ẹ má gbàgbé pé Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì a máa ń rán alẹ́ ti ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá
kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ àti pè ní Abínibí àti Bunmi Adetona. Ṣùgbọ́n orí Bunmi Adetona ni fọ́nrán eléyìí máa lọ. Mo sì mọ̀ pé ẹ ní regret ẹ jọ̀ọ́ bá mi subscribe tó bá yẹ pé ti subscribe sórí ìkànnì. Mo fẹ́ fi gbogbo àwọn nǹkan tí ojú mi rí níbí báyìí mo fẹ́ fi hàn yín. Ó pọ̀ gan o, ó pọ̀ gan o. Ṣùgbọ́n mo sì mọ̀ pé ẹ ní regret. Ẹ má gbàgbé pé fídíò mi tí mo fẹ́ kẹ́ wò òun náà ni ẹ̀rùn jáde lójú móhùnmáwòrán yìí. Ọ̀rọ̀ nípa orílẹ̀-èdè 21 tẹ́tí máa rí ìran Yorùbá ní wákàtí ọ̀wọ̀ tí mo bá yín sọ̀rọ̀ àti bí tẹ́tí máa rí wọn òun náà ló wà níbẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ bá mi wo fídíò náà, bẹ́ẹ̀ ni kẹ́sì má gbàgbé láti share fídíò yìí, ẹ like fídíò yìí, ẹ comment abẹ́, ẹ jẹ́ kí n mọ̀ nǹkan tẹ́ bá rò nípa ẹ̀. Ẹ jẹ́ kó wá tó dìgbà míì, ẹ má gbàgbé láti fẹ́ràn ara yín. Ó dàbọ̀.